Àṣà ilẹ̀ Yorùbá lètò Orísun, ìtàn ilẹ̀ Yorùbá ṣòun la mójútó. A gbọ́ nípa Yorùbá lórí ètò Orísun. Kí là ń pè ní Yorùbá gan-an la mójútó. Níbo ni wọ́n ti ṣẹ̀ wá o, níbo lèmi ti ṣẹ̀ wá. Ọmọ Yorùbá ẹ má gbàgbé Orísun o. Tó gbàgbé Orísun sáré àti bẹ́ẹ̀. Tọmọdé o bàbá àtàn abárọ̀bá. Àrọ̀bá bàbá ìtàn ní lọ́jọ́kọjọ́. Adéwọ̀yìn Adéyínká ló ń pè wá o. Igbó gbalẹ̀ sórí ètò Orísun. 8:30 to 11:30 lálálẹ̀ wá nǹkan fìdílé ẹ wá gbé tó Orísun. Rédíò Sojema 87.5 ìlú Kútọ́nù ẹ̀yìn síbẹ̀ má gbé kúrò. Ọmọ Yorùbá ẹ má gbàgbé Orísun o. Ọdún tó gbàgbé Orísun sáré àti bẹ́ẹ̀. Bọ́mọdé o bàbá àtàn abárọ̀bá. Àrọ̀bá bàbá ìtàn ní lọ́jọ́kọjọ́. Bàbá Ọ̀yọ́. Adúpẹ́ o lọ́dọ̀ Ọlọ́run. Ó gbọ́ báwọn bàbá wa nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń gba oúnjẹ gbọ́ nílẹ̀ Yorùbá ni. Bó wọ́n ti máa wí ọjà rẹ̀. Ìrìwá Ndòsùnmú ó nítumọ̀ tá a lè sùn múrí olóòtú lu Abidjan. Ayé kan ló wà ní New York City lọ́hùn-ún Nàfísátù Abímbọ́lá Àjọkẹ́yẹ kínní. Àjàyí Rúfọ́ọ̀sì àbúrò pásítọ̀ Kúnlé pásítọ̀ nù. Adúpẹ́ fọlọ́hún ọba mi. Ọpẹ́ ni o. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn náà nígbàgbọ́ tiwọn nípa oúnjẹ. Wọn á ní mo gbóúnjẹ gbọ́ òun lalákòóso ara. Wọ́n ló ń jẹ dídá àmọ́ mára dán. Àmọ́ méegun lé. Ẹ̀jẹ̀ ó mọ sàn lákòókò. Wọ́n láì dá oúnjẹ báyìí ní fa ìsàn lẹ́sẹ̀. Wọ́n ní jẹkújẹ oúnjẹ ní sọ ara darúgbó. Ẹ̀kẹ́ á di palaba. Ojú á di foforo. Imú á di tọgila. Ẹsẹ̀ ó di tíírí bẹ́ẹ̀ lápò wà á di jawala. Iwájú ó wà á yọ gọ̀ǹbú. Ìdí ó di pẹlẹbẹ. Gbogbo àrò wà á rí kúọkúọkúọkúọ. Wọ́n ní nínú gbogbo oúnjẹ nígbà wọ́n ń ṣèpàdé. Iyán mọ̀lá alága àwọn bàbá Ọ̀yọ́. Ìyẹn ni o. Àmàlà ló ṣe gbákejì. Bẹ́ẹ̀ mọ̀ ni. Ìrẹsì ní gbákẹta. Ẹ̀kọ́ náà wà o aṣáájú ni o torí pójú rẹ̀lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́lọ́pàá òun la tọ́kùn òkèlè. Wọ́n nígbà yẹn ń gbéyàwó ńjọ́ kínní àná ọbẹ̀ yẹn ìyàwó yẹn ìgbà àtàmọ̀là ó lóbìn ewédú lóbìnrin àmàlà ẹ̀fọ́ láyé àkàsù mọ́mí arẹwà olólùfẹ́ ẹ̀kọ́ mímu dòdò ńkọ́ baálẹ̀ ìgbèríko ló ń jẹ́ wọ́n ní dùndùn náà kẹrẹ̀ ó jọba síletò Kàkànfò níbẹ́pẹ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ la sípa ìgbà tí gàrí ń sọdún wọ́n lòun náà pẹja síbẹ̀ o ó pẹran dídín síbẹ̀ ó pe lásíbẹ̀ bẹ́ẹ̀ ni látò ń tewédú jókòó wọ́n ní ìgbà tí wọn ò yága jókòó torí gbàjẹ̀dù ní òyọ́mọ èèyàn ìwọ̀ntúnwọ̀nsí ló dáa kájẹ mọ́ alágbára láta àlùbọ́sà gbajúmọ̀ ní bọ̀kìnní tòmátì ọlọ́rọ̀ lẹ̀gúsí lórí gbogbo nǹkan wọ̀nyí bàbá Ọ̀yọ́ oúnjẹ dáadáa omi dáadáa atẹ́gùn dáadáa ní saraba ìlóore ìgbàgbọ́ oúnjẹ la fi wọlé nú ètò Orísun Yorùbá lálẹ́ tòní látọjú iléeṣẹ́ rádíò Sojema 87.5 87.5 FM tá a fi kalẹ̀ sáàrin gbogbo ọjà àtọ́pálù Kútọ́nù ìyá Ọlámídé ọmọ tó ń sọ Èrèmílẹ́kún làwà ẹ̀rúkà yàtọ̀ Adéṣẹ́wà Abdulrahimi Mọ́ṣúdì Àdíjà Wàsílà Ọlágúnjú gbogbo àwọn tó ti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook ní amọ̀dúpẹ́ fọlọ́run ọba bàbá Ọ̀yọ́ àṣebà fẹ́lẹ́dùmarè ọba tó dá wa tó dà wá sílé ayé olúwa ọba mi ọba alábẹ́nú àṣáṣí ọba àwọn ọba tó jọba títí ayé elédùn tó màre ọba táwa ń sìn tá à ń fọpẹ́ fún lójoojúmọ́ ọba tó parẹ́ lájùbà síbi tẹ́nìkan ò mọ̀ bàbá Ọ̀yọ́ ọba tó sọ yẹ tán tó tún sọrú ìjẹ́ ìbọn ọlọ́run ọba mi lálẹ́ tòní o ìbàlọ́wọ́ gbogbo kinní tó dorí kodò tí ó ṣẹ̀jẹ̀ ìbàlọ́wọ́ gbogbo kinní tó dorí kodò tí ó sóje ìbà gbogbo ìyámọ̀pó ìbà ọmọdé ìbà àgbà ìbẹ̀yìn ìyá mi òṣòròǹgà olókìkí òru apadimọ́yọ̀dà ẹ̀yin lẹ sọ pé ẹran yín lẹ̀ pa ọmọ yín là wá o ọmọ yín lẹ̀ dá lọ́lá ọmọ yín lẹ̀ fún lówó ìjẹ́ dá wa lọ́lá lálẹ́ tòní o bàbá Ọ̀yọ́ já mọ sọ fún wọn pẹ́ fún lóní wọ́n mọ fún wa lówó ọwọ́ wọn
ó sùn báyìí ló ní wọ́n máa fowó ọwọ́ wọn sùn wá bọ̀ wọ́n ló kù lówó òkú òlówó tipátipá báyìí láàfin wówó òkú bàbá Ọ̀yọ́ ìwọ ti gbàgbé pé wíwá báyìí láàárọ̀ wo ká tó ráwo ni àtọmọdé àtàgbà àtònílé àtàlejò àtòsóòlù àtàjẹ́ ìlú yìí wọ́n ó fowó ọwọ́ wọn wá wa nígbà tí ìṣòògùn tó jẹ́ pàṣẹ Ọlọ́run ọba rẹ̀ ìjà kalẹ̀ sínú ètò lálẹ́ tòní Orísun gbogbo ọmọ Yorùbá lélẹ́yìí bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ gbọ́ wa fúngbà àkọ́kọ́ rádíò Sòjèmá náà la wà nígboro ìlú Kútọ́nù ibẹ̀ la gbé ń dábí ẹ̀rú tá a gbé rọ̀ bí òwe Adéní Kasimu Alhaji Murphy Adisa Sabaika KS2 nu ìmọ̀lẹ́ mọ̀láìkà Súlẹ̀ Àlàó mọ̀láìkà nu Ọmọtọ̀sọ̀ Ìdáyà Adéníkẹ́ Ayama Sisi Onífádé Àsìsì náà ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní yóò yẹ wá lálẹ́ tòní òní yẹ wá dà sílẹ̀ gbogbo èèyàn tẹ́ ń wò wá lẹ́ òkèèrè ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láṣẹ ọlọ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ìjà tó kalẹ̀ sínú ètò lónìí lóko lóòtú ètò Olúwaṣe àmọ́ ọba lọ́la kí yóò máa gbókò ní lamojú ẹ̀rọ wa bàbá Ọ̀yọ́ ọ̀yà dapò ẹ̀ káwọn olólùfẹ́ wo mọ̀ pa àti kalẹ̀. adúpẹ́ pé òkun pé àwa láàmú wa ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè akónílé akálejò akọkùnrin akóbìnrin akọ́mọdé akáwọn àgbàlagbà tí wọn ò lè ṣe kí wọ́n mọ̀ tẹ́tí gbé tó wà lálẹ́ ọjọ́ tòní níjọ́ Àlàmísì láago 10 àbọ̀ sí aago 11 àbọ̀ lágbára Ọlọ́run pátápátá gbogbo yín ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òní sábà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan lálẹ́ yìí gbọ́ngbọ́n tó kàn sí kí wọ́n bá wa kà lọ. èmi náà máa sọ pé n ò tí ì pa akọ̀dọ̀ Mọ́tọ́sọ̀ Ibrahim bá mi Adéọ̀tọ̀ lówó bàbá ọmọ ìlú London aláṣẹ 100% entertainment kò ní bàjẹ́ láíláí bá sọ fún Bari Sókì bá àti ẹ̀ láìpẹ́ Ọmọdọ̀yọ̀ Abíọ́lá Nájímùdíìnì olùdásílẹ̀ Olúbí Memorial Grammar School student ní kò ní bàjẹ́ láíláí Ọlọ́run bò ní bàjẹ́ ayé ní rọ́mọ àmọ́ Lábọ̀dé kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba ètò ẹ̀ṣẹ̀ ní nǹkan dáadáa ni wọ́n ní kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹni inú ẹ̀sìn ló wà káwa nífẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ gíga tá a ti jáde inú ẹ̀sìn náà ló wà. ìjẹ́ Adéwọ̀nyí Adébíkà ló kọ tẹ́mi ń jẹ́ o ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde Olúyọ̀lé ìlú Ìbàdàn èmi a máa pè mí lọ́mọ oníyàá mẹ́ta kan méje kan àti ọ̀kànlélógún kan èmi lọ́mọ òpó múlẹ́rọ̀ wọn já àlẹ́ kan òpó rọ́sọ̀ òpó pàdé òpó kan dúdú lábẹ́ aṣọ olúwayé ní fún gba àwọn bọ́ọ̀bù lápapọ̀ ti dọ́ọ̀ni lágbo àwọn pèdèpèdè ẹ̀là báyìí ni mí ọmọ lẹ́jú Elédùmarè ọba lèmi ń ṣe ẹ̀bẹ̀ lèmi báyìí pé ká ẹ dákun dábọ̀ mọ́ dàpọ̀ sáàlà tèmi torí pé aṣọ àlà funfun nìgé ni mo bàbá pèdè tìlú Kétu ọ̀tọ̀ ọlọ́rọ̀ tìlú Ìyókò ẹlẹ́jọ́wẹ́ tìlú Kòbẹ́ẹ̀dẹ lọ́mọ tìlú Tákọ̀ aṣojú ọlọ́rọ̀ tìlú Dín Ọ̀rọ̀wùmí tìlú Fọ̀n ẹjọ́ òní pamí tìlú Líkímù Lúkòsì ọlọ́rọ̀ lú Wẹ́rẹ̀ Balógun ọlọ́rọ̀ lú Pòbẹ́ Ọ̀túnbọ̀ ọlọ́rọ̀ lú Fọ̀n ààrẹ àpèdègbà ìtìlẹ̀ Oòduà ní àmọ́ bí abẹ ní bẹ̀rẹ̀ ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ báyà abẹnú bàbá Ọ̀yọ́ yóò jẹ wá kò ní yẹ wá dà sílẹ̀ Alhaji Abdulrasheed Solaki ti darapọ̀ mọ́ wa lálẹ́ aláṣẹ Ferrari bàbá Ọ̀yọ́ mo ní láìpẹ́ láì jìnnà àwọn yóò mọ rí Ferrari ìlú Kútọ̀nù àwọn èèyàn ti ń dà mí láàmú mo ní wọn fọkàn balẹ̀ ọ̀rọ̀ mélòó láṣọ tí wọ́n bá rọ́ ń bẹ̀ bàbá sọ fún yín pé ẹ̀rì náà láṣọ yóò tẹ̀yìn lọ́wọ́ láìpẹ́ bàbá Ọ̀yọ́ lálẹ́ tòní àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀nyàmọ̀nyàn wọ́n níbi àròkọ sí báyìí ibẹ̀ náà là á fàbọ̀ sí ibi tá a ti kó lálẹ́ tòní ibi tá a ti kó níjẹjọ ibẹ̀ náà là á ti kó lálẹ́ tòní láṣẹ Ọlọ́run ọba torí múrí olóòtú ìwọ ọmọ olódù ọba àti bá mi ọ̀tọ̀ lówó bàbá ọmọ London wọ́n ti ẹ̀rí ń sọ fún pé ọmọ àfọkànbalẹ̀ àwọn gbowó náà lọ London láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ọba bí ó ṣe jẹ́ náà la ṣe ń sọ yìí bàbá Ọ̀yọ́ káwọn olólùfẹ́ wọ́n mọ́ gbàgbé pé lọ́jọ́ 11 oṣù kejì ọdún tá a wà ẹ́ ìjọ ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́yìn ètè tó dé lọ́la yìí láṣẹ ìfilọ́lẹ̀ ìjọ àsàlátù ti bàbá ń Bàrígà tá a mọ̀ ní ilé ńlá tìlú Kútọ̀nù àti sọ fáwọn èèyàn pé mọ́sálásí ti dégakọ̀ ni wọ́n ìlú ti yí orin ti change báyìí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ń bẹ lójú pàfẹ́ àfọ̀túrú ibẹ̀ láti ṣe kiri ní ọ̀nà láti fi lọ́lẹ̀ tó sì fani pé káyọ̀ ò lè bá gba omi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn tó ti wà bẹ́ẹ̀ ibẹ̀ láti ṣe Alhaji Muri Adio bàbá ń Bàrígà náà wà níjòkó lọ́jọ́ náà àti àwọn èèyàn jankan tí ó wà kọ́lọ́wọ́n bọ̀ lọ́jọ́ òní kò bá wa mọ́tò lọ́wọ́ tó bá di jọ́kọ̀ 18 oṣù kejì ọdún tá a wà yìí náà àwọn ìjọ Pasuma fans club PFC àwọn ìjọ ọ̀gá wọ́n ṣe ayẹyẹ ìfinijoyè àwọn olóyè ẹgbẹ́ wọn wọ́n ti yàn wọ́n ìjọ náà wọ́n jáwé ìrèlè wọn lórí ìjọ náà wọ́n sì ṣe wọ́n tún láǹfààní láti ṣe ayẹyẹ 50 ọdún fún Alhaji Wasiu Alabi Pasuma Wonder ọ̀gá ńlá oní
ní fújì níjọ́ náà aṣọ láì wọlé bẹ́ẹ̀ bá faṣọ ẹ pè mí lẹ́yìn tàbí kàn sí gọ́fìnà PFC ní Kabo máa lọ àbí Alhaji Abdulwasi Olúwin tó jẹ́ síàmà ní àjà lọ bá ti kàn sí wọn ẹ rà sọ tó bá dijọ́ dọ́gbọ̀n oṣù kejì ọmọ Yorùbá tàtà ilé tí Alhaji Ọ̀túnba Alhaji Abdulmajid Adékúnlé Àrẹ̀mú dálẹ̀ òun náà máa wáyé ní gbọ̀ngàn ti Àpápá Kòtónú dé níbi tí Alhaji Ṣẹ̀fíù Àlàó Jíjì sí ọmọ ọkọ àtàlájì Mufalilu Àjàó Olúmọ̀ta tí wọ́n ti máa lùlù sí wa níbàdí èyí ò láwọ̀ á bá lọ sí ọjọ́ 4 oṣù kẹta tí àwọn ẹgbẹ́ Intelligent Brother tí wọ́n ṣe ayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá ẹgbẹ́ wọn tí wọ́n ti dẹ́gbẹ́ náà lẹ́nu lókùtò náà Alhaji Abdulaziz Abiodun Sauty Arẹwà olólóyìn ọjọ́ náà Haji Mukaila Sẹ́ńwẹ́lẹ́ Saida Juwere Oyin Anabi Semilolu ọmọ Joma Kitinko Master Saida Yanku Tọ́nu àtẹ̀jẹ̀ Máfùjì àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọ́n máa wà ní kálẹ̀ níjọ́ náà lọ Tìjàní Dada bàbá Ọ̀yọ́ Olúwaṣeyàmí ọba lọ́la àtàrí Adéwọ̀nyẹrẹ Yínká àwọn aláàmà ṣe àdarí ètò níjọ́ náà Kasimu Ìdínà Aláwo tí jálàgẹ̀gbẹ̀ wọn àbí Táyé Ọláolúwa àbíkẹ́ Kasiwa mọ̀ ẹ̀rí aṣọ kò jẹ́ àwọn kéde tí ń bẹ ní ọwọ́ wa bàbá Ọ̀yọ́ bó ṣe jẹ́ nù àwọn olólùfẹ́ wọ́n ṣe Abíọ́lá Lawal Alao kẹ́ríkẹ́rí Sultan Al-Mubaraki Máyọ̀wá Fọláṣadé Sulaiman àwọn olólùfẹ́ wa tọ́lọ́ ni wọ́n ti darapọ̀ mọ́ wa lójú àtómílẹ́gbẹ́ àwọn èèyàn tí wọ́n ń bẹ nílé tí wọ́n ń gbọ́ wa nílùú Kútọ́nù nílùú Àjàṣẹ́ nílùú Pòbẹ́ ní Sàkété ní Sẹ̀mẹ̀lọ́hún tẹ̀dé gbogbo mi ṣètè Ìfọ̀yín Gọlọ àti gbogbo kíbi tọ́yọ̀ ọwọ́jà ètò ìdé tọ́lọ́ ń bá ní ẹ̀ tí mọ́ gbọ́ wa akínpẹ́ ẹ̀ka alẹ́ kù dédé àsìkò nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba ọlọ́jọ́ ni ò ní fi yín lẹ̀ àjọ láṣepẹ́ láṣẹ lọ bàbá Ọ̀yọ́ ọjà pàlùdà bá ká boko bòmí lọ bá a bá wá dé agbìnà yanu ètò sọ gbàgbé bí a fi tìsí láàjọ ti jẹjọ ibẹ̀ náà láti kó nà lálẹ́ tó ní Orísun Yorùbá lápètò látòjú iléeṣẹ́ rẹ̀ dé sójú ẹ̀ 87.5 87.5 FM. bó ṣe jẹ́nu pẹ̀lú ògo Ọlọ́run ọba rẹ̀ pé lókè lọ́ọ̀ ni ẹ̀rọ wa ti ń ṣe mọ̀nàmọ́ná kí wọ́n bá wà nǹkan kan sí ká fẹsẹ̀ rájò díẹ̀ káwa náà láǹfààní yan ká fi ṣe omi mu bàbá Ọ̀yọ́ ká bá wà padà dé a máa tẹ̀síwájú nínú ọ̀tọ̀ sọ gbàgbé bí a fi tì sí láyàjọ ti jẹjọ ibẹ̀ náà láti kólẹ̀ lálẹ́ tòní pẹ̀lú ògo Ọlọ́run ọba kí yóò máa gbókò ní kó bá wa gbé òkè káfẹ́ ṣe ẹ̀yájú lálẹ́ tòní rédíò Sojema náà láwa 87.5 87.5 FM tá a wà láàrin gbogbo ọjà àtọ́pá nílùú Kútọ́nù àwa náà kọ́ Ọlọ́run ọba mi ọba Elédùmarè ọba alábẹ́nú àṣàṣì tó dà wá sílé ayé òun lọ́ba tí ń bá wa bàbá Ọ̀yọ́ tó bá yẹ kọ́ lọ́n fún wa ṣe tí Ọlọ́run máa bá wa ṣe ni a lè dá sí Ọlọ́run ló wò pé ẹ̀yin ọmọ yẹn lè dá sí ètò máa bá yín ṣe ìdí ẹ̀ mo fi sọ pé ètò Orísun Yorùbá ibo la ti ṣẹ̀ wá ibo làwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ tán làwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ti gbé sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan làwọn èèyàn ti darúpọ̀ mọ́ sápà ìdí èyí la fi ń yànnà náà nínú ètò ibo la ti ṣẹ̀ wá bó la ti ṣẹ̀ alòdùdú àgẹ́gán ibo ló ti wá ọmọ mélòó ló bí ìyàwó mélòó ló fẹ́ gbogbo ẹni náà láti yànnà náà láti yànnà náà pẹ̀lú ògo Ọlọ́run ọba ti yànnà náà bàbá Ọ̀yọ́ sọgbà pé mo là ń bọ̀ wá ìlú kọ̀ọ̀kan náà ìlú kọ̀ọ̀kan ìlú tá a mọ̀ nílùú wa kí ló tí wọ́n fi ń pè ìlú wa kí ló tí wọ́n fi ń pè Bàdàn kí ló dé tí wọ́n fi ń pòṣogbo lóṣogbo kí ló tí wọ́n fi ń pè Kétu ní Kétu kí ló dé tí wọ́n fi ń pè Pòbẹ́ ní Pòbẹ́ ó ló kọ Ọ̀yọ́ ṣe wáyé ta ló sọ lọ́yọ̀ọ́ kí ló fà á tá a fi ń pa Abẹ́òkúta lábẹ́òkúta kí ló fà á tá a fi ń pè Jẹ̀bú ń Jẹ̀bú ẹ̀yin ọmọ Ṣakí kí ló bí Ṣakí Ṣakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ọba mélòó ló ti jẹ́ ìlú kọ̀ọ̀kan kí ni àṣà ìlú kọ̀ọ̀kan kí ló ń jẹ ìlú kọ̀ọ̀kan
kí ni wọ́n mú nílùú kọ̀ọ̀kan kí ni iṣẹ́ ìlú kọ̀ọ̀kan gbogbo eléyìí náà là ń yànnàná nínú ètò yìí láṣẹ ọlọ́run ọba lójú iléeṣẹ́ Radio Sojema 87.5 87.5 FM àwa náà kọ́ ọlọ́run ọba mi ni Elédùmarè ọba mi ọba alábẹ́nú àṣáṣí ọba tó mọ̀ wá tó mọ̀ wá ọba táwa ń sìn tá à ń fọpẹ́ fún lójoojúmọ́ ọba tó dá wa sílé ayé Elédùmarè náà là ń fọpẹ́ fún ló fi jẹ́ pé bá a bá ti ń kalẹ̀ sínú ètò àwọn olólùfẹ́ wa wọ́n lékún lójoojúmọ́ ni bí màá ṣe wakọ̀ àánú ọlọ́run ọba mi la rí gbà bàbá Ọ̀yọ́ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni sédè la gbọ́ ni ọgbọ́n wo ni ń bẹ lọ́pọlọ wa ìmọ̀ wo ní ń bẹ ọmọ ọdún mélòó ni wá òye wo la ní yóò wọn bí agan náà ìwé mélòó alaka ẹ̀kọ́ wo la ní ọdún mélòó la ní àmọ́ àánú ọlọ́run ọba mi la rí gbà ìdí èyí ló fi jẹ́ pé tá a bá ti wá sínú ètò mi lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ni wọ́n ń darapọ̀ mọ́ wa Ronas Babalọ́lá Nasifu Bakare ẹ̀bùn adé adéríbigbé jùbílì náà ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní kí wàá là ní dúpẹ́ fún bàbá Ọ̀yọ́ kí la ní fọpẹ́ fọ́lọ́run ọba sí àdúpẹ́pẹ́ òkun. àjòjì ibo nílẹ̀ dùlà kí ló ṣe jẹ́. àwọn ọmọ arúgbó ló ń fẹ́yé bí ọba. ìṣòyí àtọ̀ onílé gbélé. àdúró pẹ̀lú tó bá jẹlẹ̀ ẹni tí yóò rà ní ó sàn. a ó padà sábúlé. ọmọ tó bá dábàá dùn ún la òbí tó òye. àjọ òrìn wá kan ò lè jábọ́ lójú wa o. ìdí ọmọ ká ìyàlá ó fi bá wọn lórí. ọmọ àgbà òrìn wá kan ò lè jábọ́ lójú wa. ìdí ọmọ ká ìyàlá ó fi bá wọn lórí. èkúté ò lè bọ́ nínú ilé ẹ̀kọ́. ọ̀rọ̀ máa ní ìjàbí akitiyan ẹ̀rí ká o. lórí ìjọba ọjọ́ ní ẹgbẹ́gbẹ́ ìdàrọ̀ bá ìta. nílá jìjì ó ti bọ́mọ nílé. ìgbà abẹ́rẹ́ lọ fi jòkó nílé omi. ìgbà abẹ́rẹ́ lọ fi jòkó nílé omi. àwọn ọ̀yá mi nípa ò lè bù wá níbẹ̀ o. àwọn ọ̀yá mi nípa ò lè bù wá níbẹ̀ o. ọjọ́ lọ́ba àjèjì gbogbo lọ́jọ́ra àwẹ̀. ọmọ kúkúrú lorúkọ tí à ń pè bá. ọkùnrin gìrìgìrì lorúkọ tí à ń pa wọn. èṣù ọ̀dọ́rọ̀. obìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà lórúkọ tí à ń pa wọn. ìyá mi ọlọ́kọ̀ọ́dẹ̀. alágbàro kì í bọ̀gẹ̀dẹ̀. ìdí ó lè jẹ́. ọmọdé àgbọn lẹ́yìn òye wí ní. olóògbé Àyìnlá Ọmọwúrà lélẹ́yìí ti ń lọ lọ́wọ́ yìí bàbá Ọ̀yọ́ ọmọ Yorùbá àtàtà ni wo bí ṣe mú àwọn òwe Yorùbá bí ṣe fi wéra wọn. adúpẹ́ fọlọ́run ọba mi ọba Elédùmarè èdù tó màre bàbá Ọ̀yọ́ láyàjọ́ ti jẹ́jọ́ a sọ fáwọn olólùfẹ́ wa bí àwọn ọmọ Odùduwà bí wọ́n ṣe kúrò nílé Ifẹ̀. bẹ́ẹ̀ni gbádùn mi. mo gbádùn kò sùn. yá mu wá sí ìrántí àwọn tí ò láǹfààní láti sí létí gbọ́ níjẹjọ́ tí wọn ò láǹfààní ó ṣeé ṣe kí olórí David ọmọ wà létí gbọ́ níjẹjọ́ àbí Àsísátù Rájí àbí ìmọ̀lẹ́ ìdùnnú Alájà Rúkàyàtù Gàwátì Oyèfẹ̀sọ ó ṣeé ṣe kí wọ́n máa wà létí gbọ́ níjẹjọ́. so gbàgbé mo ní ìta àjèrò nílé Ifẹ̀ ibẹ̀ ni gbogbo àwọn ọmọ Odùduwà ti kú o níjọ́ náà tí wọ́n ní tó ẹ jẹ́ gbogbo àwọn ọmọ bàbá yìí káti ẹ̀rín lẹ ọlá lọ káwa náà ká sáko lọ ká ìrìn àjò lọ ká má jókòó sójú kan ni gbogbo wọn bá fi wọn bá dájọ́ níjọ́ náà lọ́hùn wọn bá kú níta àjèrò bẹ́ẹ̀ bá dèlú Ilé Ifẹ̀ lónìí ibi tí ààrin Ifẹ̀ àti Ifẹ̀wàrà wà ibi tá a lè pè ní Ifẹ̀wàrà àti Ilé Ifẹ̀ gangan ibi tá a lè pè láàrin méjì ibẹ̀ gangan ní tá a jèrò níjọ́ kìíní àná tí wọ́n ti pínyà
èyí náà ló bí òwe tí wọ́n pé gbogbo ń tá a bá jọ rò ní jẹ́jẹ̀rò sábàbí pé ní tí gbogbo àwọn ọmọ Odùduwà tí wọ́n ti rò pé tó bá dijọ́ báyìí lásìkò báyìí gbogbo àwọn ọmọ bàbá yìí á kú ònílé bàbá Ọ̀yọ́ sọ́ọ̀gbà yìí pé mo ní ọmọ Odùduwà méjì náà ni ò sí nílé lásìkò tí gbogbo àwọn tó kù tí wọ́n fẹ́ pín yànjọ́ náà àkọ́kọ́ ó ní mo pè ní Ọ̀kànbí tí í ṣe àkọ́bí Odùduwà gangan àkọ́bí Odùduwà tó Odùduwà ó kọ́kọ́ bímọ láyé ọkùnrin ló fi ṣàgbà ọkùnrin ló kọ́kọ́ bí òun náà ní Ọ̀kànbí Asálà tó tẹ̀lú Pópólé olómìnira Bẹ̀nẹ̀dó tá a wà yìí àmọ́ òun ti kú òun lé síwájú gbogbo àwọn ọmọ ìyá ẹ̀ tó kù ohun ò sì dágbére fẹ́nì kankan ìrìn tó rìn jọ náà a lè fi wé ìrìn ànùmọ́dàrú ìrìn ẹni tó ìrìn pòun lẹ́nìkan bí kíyàn kan jáde pò lè kọ́ lọ́rọ̀ ẹ fi rí bó ṣe rí dòní Ọlọ́run torí tẹ́ ẹ bá délẹ̀ pópó lónìí ìwọ tó o bá jọmọ Odùduwà àánú ó sì ọ pé ṣébi tí wọ́n pè nílẹ̀ Yorùbá sò náà ní wọn ò ṣèdè Yorùbá ń bẹ̀ mọ́ o àwọn èèyàn kọ̀ọ̀kan lókù tí wọ́n ń ṣèdè Yorùbá èdè ọ̀ngàn kò sí jókòó dáadáa mọ́. so gbàgbé pé mo ní ọdún 1889 1889 ni wọ́n pín ilẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ àti ilẹ̀ Nàìjíríà ló ń fi bọ́ sọ́wọ́ àwọn òyìnbó Faransé. àwọn ni wọ́n sọ ilẹ̀ Pópó ni wọ́n fèdè òyìnbó Faransé pé Grand Popo tí olóyìnbó Faransé bá pè nǹkan ní grand ìtumọ̀ ti ń jẹ́ ni pé ọmọ àgbà ìgbà táwọn náà gbọ́tàn pé ọmọ Odùduwà àgbà ló fi jẹ́ pé wọ́n pè ní Grand Popo pé Pópó tó jẹ́ àgbà ìtí ń jẹ́ dùn ní àárọ̀ inú. Àkíkà bàbá ẹ kú làákàyè. gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé ńlẹ̀ Yorùbá kí bàbá o ẹ dìde sílẹ̀ Pópó tí yóò fi padà bọ́ sọ́wọ́ ọmọ Oòduà padà ẹ jẹ́ á dìde sílẹ̀ Pópó tí yóò fi padà bọ́ sọ́wọ́ ọmọ Oòduà padà. Balógun Adéwálé Àkànjí Barísókì ọmọ bá mi Alhaji Dr. Síkírù Àyìndé Barrister bàbá dáadáa kọ́lọ́n bá ń dẹlẹ̀ fún bàbá iwájú tí bàbá dojú kọ Ọlọ́run yóò da èyí tí bàbá filẹ̀ kò ní bàjẹ́ ọdún owó Adédọjà kí n máa páyà tèmi gangan láìpẹ́ yìí ìpàdé aláyọ̀ yóò ṣẹlẹ̀ bàbá Ọ̀yọ́ bí ti Pópó ṣe jẹ́nu olókọ́kọ́ kú ò lẹ́nu gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ ohun ò dágbére ẹnìkan kan ò mọ bí ó lọ ó kàn rí lọ ó lọ ní. àmọ́ ọ̀rọ̀ mi yàn òun sọ fún bàbá tó bí lọ́mọ pé tó bá mi èmi náà mo fẹ́ yan lọ díẹ̀ òun ti kú òun lé síwájú àwọn ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń sọ̀tàn Yorùbá tẹ́ pé ó lóun fẹ́ lọ lẹ̀ Saudi kan wọ́n fẹ́ lọ bá wọn jàlẹ̀ irọ́ o ọ̀rọ̀ mi yóò lọ lẹ̀ Saudi kankan o òun rìnrìn àjò tiẹ̀ kú ò nílé Ifẹ̀ pò náà fẹ́ lọ òun náà fẹ́ sako lọ́nu àmọ́ gbogbo àwọn ọmọ bàbá ẹ̀ tó kù gbogbo wọn ni wọ́n jọ dájú àti gbà báwọn kú òní tàjérò tí gbogbo wọn sì kú òǹjọ́ náà adakọ wọn ń jọ náà bàbá Ọ̀yọ́ ǹjẹ́ àtúní dákọ wọn fáfàní àwọn tí ò gbọ́ wá ń jẹjọ nínú àwọn ọmọ Odùduwà tó kú òléńjọ́ náà lọ́hùn tí wọ́n jọ kú òní tàjérò èbúmọ̀wé àtòsèmọ̀wé ń bẹ́ẹ̀ ọmọ ìyá kan náà ni wọ́n ń bẹ́ẹ̀ ǹjọ́ náà lọ́hùn táwọn náà wò pé ẹjẹ́ àrìnlẹ̀ Ọlọ́run lọ ká lọ lẹ bàbá wa ọlọ́gọ̀ tó ń bẹ nínú wọn nínú àwọn ọmọ Odùduwà tí wọ́n jọ kú òlé níjọ́ náà nù pé tó ẹjẹ́ kárìnlẹ̀ bàbá wa lọ tí wọ́n jọ kú òlé níjọ́ náà nù bàbá Ọ̀yọ́ wọ́n pọ̀ níjọ́ náà lọ́hùn. ó wá sọ̀rọ̀ àgbàgbé ibi tí abadé pé ìgbà gbogbo wọn tí wọ́n sako lọ tó ń kálukú wọn tí wọ́n ti pín yà ẹ̀jẹ̀ á lọ. sọ̀rọ̀ àgbẹ̀ mo sọ́njẹ́ ọ̀dọ̀ pé nínú gbogbo ọba alẹ́ Yorùbá ọlọ́gọ̀tún nìkan òun nìkan ló ní àǹfààní tó lè dé adé tó jáde ìṣẹ̀ǹbáyé tá a pè ní ìyá adé tó lè wọnú ẹ̀. bàbá Ọ̀yọ́ ò gbádùn mi n ò sọ àwọn adé tí àwọn tẹ̀lé nínú sinimá o àmọ́ nú àwọn ọba alẹ́ Yorùbá tó ní ìyá adé lọ́wọ́ ìyá adé tá à ń wí yìí bí wọ́n bá gbé sínú ilé a máa mí gẹ́gẹ́ bí ìgbà pé èèyàn mí ni kò sí ọba kankan tó lè síjú wọnú adé yìí
lẹ́yìn ọlọ́gọ̀tún nìkan lẹ́gbọ́n gbogbo lẹ Yorùbá. ọlọ́gọ̀tún. bàbá Ọ̀yọ́ bàbá mọ̀ ń jẹ́ yín. kí ló fà á. kí ló fà á. tó fi rí bẹ́ẹ̀. tó fi rí bẹ́ẹ̀. ó ní pé nígbà ó wà lọ́mọ wá ló ti sí adé lórí Odùduwà tó sì wọnú ẹ̀. tí nǹkan kan ò sí. bàbá Ọ̀yọ́ ò gbádùn mi. bàbá mọ̀ ń jẹ́ yín o. nígbà ó wà lọ́mọ kékeré tí ló ti sí adé lórí bàbá rẹ̀ tó sì wọnú ẹ̀ kó tó dé. kábíyèsí Èdùmàrè. òun ló fà tó fi jẹ́ pé nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá òun nìkan ló lẹ́tọ̀ọ́ láti wọnú adé tó lè sí wọnú adé tí ó wọnú ẹ̀. bọ́ba kan bá dán wò lẹ̀ Yorùbá bàbá Ọ̀yọ́. bàbá ní ìsinyìí. bàbá Ọ̀yọ́ n ò sọ àwọn adé tí àábẹ̀ o. tẹ́ fi ń ṣeré Yorùbá. adé ìṣẹ̀ǹbáyé tí wọ́n bá láàfin ni mò ń sọ o. kì í ṣe pé adé tó pẹ́ mi náà wá jọba mi náà ni wọ́n bá ń ṣe adé kí wọ́n kọ́kọ́ mi sí o. àbí mo hún fúnra mi. bọ́ba kan bá dán wò bàbá Ọ̀yọ́. kábíyèsí Èdùmàrè. a jẹ́ pé ó ti gún yẹn ẹ̀tàn láyé ó fẹ́ lọ jẹ́ lọ́rọ̀ alákejì nu. kábíyèsí Èdùmàrè. ọ̀gbádùn mi ọ̀gbádùn mi ó wà ẹríjọ́ náà Fágbàmílà tó tẹ ìlú Ìládó tó tẹ Ọ̀ràngún lé láàkọ́kọ́ àtẹlẹkọ̀lé ti kọ̀lé Èkìtì níjọ́ wọn kú òníta àjèrò àwọn méjèèjì ni wọ́n gbé ẹṣin adé tí wọ́n gun ẹṣin níjọ́ náà lọ́hùn ọ̀gbádùn mi bàbá Ọ̀yọ́ bí n bá ti ń bá ọ sọ ni o máa fọkàn bá mi bà bọ̀ torí pé Orísun Yorùbá la pètò tá a ti sojúlówó ìtàn ọmọ Yorùbá ọ̀gbádùn mi Ọ̀ràngún Léèlá Fágbàmílà tó tẹ̀lú lọ́ọ̀ràngúndó àtẹlẹ́kọ̀lé ti kọ̀lé Èkìtì àkọ́kọ́ àwọn méjèèjì nìkan ni wọ́n gbé adé wọn gun ẹṣin jáde níta àjèrò ńjọ́ náà gbogbo àwọn tó kù àtàwọn tó tẹ̀lé wọn ẹsẹ̀ lásán ni wọ́n fi rìn kú ọ̀gbádùn mi ọ̀wá rí mo ti sọ̀tàn ọwọ́ Ajíbògùn àtọwọ́ afẹ́rẹ́ fún ọ mo ti sọ̀tàn wọn fún ọ àtọlọ́sí Èkìtì ni mo sọ fún ọ pé ọmọ ìyá kan náà làwọn ó wá rí àwọn méjèèjì àwọn ni Olósì Èkìtì bá jà ní tí wọ́n gba adé orí Olósì Èkìtì tí wọ́n gbé fún ọwọ́ Òbòkun ọ̀gbádùn mi bàbá mò ń jẹ yín mo sọ fún ọ pé ẹ̀ẹ̀mejì ni wọ́n pín ogún Odùduwà àkọ́kọ́ nígbà tí ojú Odùduwà fọ́ tí ìrètí gbogbo àwọn èèyàn ni pé bàbá ò lè rú láàbí ó ṣe bá kú lélẹ̀ bàbá wá jẹ́ pé kẹ́ ẹ̀ tó lọ wá pín gbogbo ogún yín wọ́n ti pín ogún àmọ́ ẹ̀yìn ìgbà wọ́n pín ogún wọ́n pàdé aláwòore tí wọ́n dífá wípé tó bí abárẹ̀ tí ó kú ò nílé Ifẹ̀ tí ó lọ bu omi òkun wá tó bá lọ bu omi òkun wá ẹni tó bá jẹ́ ọmọ inú ìyá ọmọ inú ìyá kan náà àwọn méjì ni ẹnìkan ni ó kú ònílé Ifẹ̀ tí ó wàá bu omi òkun wá lẹ́kọ̀ọ́ yìí ẹnìkan ni ó fi omi òkun ni ó fi la ojú bàbá wọn kò yọ mo ní ọwọ́ Òbòkun ọwọ́ Ajíbògùn wọn ń pè ń gbà náà olówó ló kú òlódìdí Ilé Ifẹ̀ ló wá sílùú Èkó tó wá bomi òkun ìgbó bomi òkun tán ni wọ́n ń pè ní ọwọ́ tó lọ bu omi òkun ló fi di ọwọ́ Òbòkun tó tẹ̀lú Lẹ́sàdó ọ̀gbádùn mi mọdé yìí èkejì ẹ̀ náà ló tẹ ọwọ́ Òye tó lọ tẹ̀lú kìnìdó tó fi ń pè ní ọwọ́ Òye ó wá rí àwọn méjèèjì ìgbà tí ó di pé wọ́n dé tí ẹni tó lọ bomi òkun àwọn aláyà àtàjèrò àwọn wá wò pé àwọn ó gbìjà wọn bá Olósì Èkìtì jà pé ńgbà ti pín nǹkan kí ọwọ́ Òbòkun tó adé ọwọ́ tiẹ̀ ìwọ gbé wá fún gbé wá fún ọwọ́ Òbòkun náà fi gba adé ọ̀hún lọ́wọ́ ẹ̀ ó wá rí inú wa ń bi pé bàbá mi ṣé ẹ̀yin lẹ́rọ mi ń ṣe èrò ọkàn yìí ni pé n ó kù sí ibi tó lọ ni ibi tí ti ń fìbínú kò mọ̀gbà tó yọ idà tó fi dà gé bí kéèyàn fẹ́ fi dà ìsáyàn ó ṣàgégbé kínní ìlẹ̀kẹ̀ tí ń bẹ ní adé tó Odùduwà dé ló fi di pé ìgbà tí ó gé lẹ́kẹ̀ ojú Odùduwà hàn kété ọ̀gbádùn mi àtìgbà náà ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ ọwọ́ Òbòkun lẹ̀ Ìjẹ̀ṣà àti ìlú Iléṣà adé tí ó máa dé kò ní bò lójú bàbá Ọ̀yọ́ ntó tún gbọ́ lálẹ́ yìí ló tún gbọ́ ọ̀gbádùn mi ntó tún gbọ́ lálẹ́ inú ìtàn Yorùbá ló tún gbọ́ ó jẹ́ dátà mi kì í ṣẹ́ omi mu díẹ̀ ná torí Onífádé Àṣìṣe òun náà mọ̀ kí wa lálẹ́ ó la kú ètò àdúpẹ́ fọlọ́run ọba mi àdúpẹ́ fọlọ́run ọba mi Guillaume Àgbọ́kọ̀ní
báwo wà nǹkan kan sí kásẹ̀tì jẹ́. tàbí òsì àwọlẹ̀ láàfin àkànbí ajẹ́rú ọba ìjìjì ayé àkànbí ajẹ́rú ọba ìjìjì ayé. ṣá ò mẹ́kọ́ la jẹ́ pé wúrò légbòógì ṣá ò mẹ́kọ́ la jẹ́ pé wúrò légbòógì. ojú ta ní ìpín ọkọ̀ la fi ń gbọ̀bẹ̀ ojú ta ní ìpín ọkọ̀ la fi ń gbọ̀bẹ̀ ọmọdé bàtà bèlè àpárẹ̀ kiri ẹ máa gbọ́ lé wọn ká gbó níjàre wọn lóde lé wọn ká gbó. lọ́wọ́ pàpà níṣàwó wọn lóde lọ́wọ́ pàpà. lòdì bàbá wọn bọ̀ ìdí kọ́ńtà lóde tí ò mú orí bọ́ni. àrùn mi là pẹ́pẹ́pẹ́ ka ìjà gbẹ̀dẹ̀ iná dídì. ọ̀tá mi yá mọ́ lọ́wọ́ ọkú pẹ́pẹ́pẹ́ bàbá ìfẹsẹ̀ lọ dídì. nítorí aláìládé lóhùn ní ẹgbẹ́ òkun. ìrókò tí ẹ gbọ́dọ̀ bójú. kíkí láyé ẹjọ́ bọ́wọ́ bú. ojútùú bá ó gbọ́dọ̀ mú. bí mo jẹ́ rí lórúkọ òun wọ́n dúró kì í pẹ̀lú àṣẹ lẹ́nu. ìdí àríyàn kì í pọ̀ wárú. ayọ̀ mímú ìdí àríyàn kì í pọ̀ wárú. bí elégédé ọwọ́ ẹ̀yẹ ló ń lọ. bí elégédé ọwọ́ ẹ̀yẹ ló ń lọ. sẹ́rí bí bọ̀rọ̀ bá yọwọ́ ẹ̀ á mú un lọ. sẹ́rí bí bọ̀rọ̀ bá yọwọ́ ẹ̀ á mú un lọ. lórí aláàdì ẹ̀ àjáyé ń gbé. ọ̀tá ni a bọ́ sọ́wọ́ òkú. àwọn tó yẹ kó sì máa lórí wọ́n jọ̀gá àbárù. lójú àìsàbílẹ̀ ó ti ṣe. ìyẹn ìṣòwò ìkànnì tó ń bá lọ sóko ẹ̀ka ìlédè ni máa ń bọ́ sùn ní ìṣòwò àbí kí ni tó ní ìpẹ̀lú ilé kí ni ìtumọ̀ yìí pé téèyàn bá máa ṣe máa ń dàbí ìkànnì. ẹni kan ló ń bẹ̀rẹ̀. mo ní àwọn olóyè. ó lè máa rí wa níta bàbá tó kú bẹ́yà oyé tó wà láì tó bá tó mọ̀ pé ẹ̀rọ àwọn ọ̀bọ yìí nígbà tí ń ṣe ẹ̀wọ̀n wọn ní ojú wọn dákú. báwo ṣe dára tó lẹ́yìn ẹ̀bẹ̀ rí núrù rírìn níbi tó lọ́wọ́. ọ̀rọ̀ dídé ìyáni tó wáyé tí ò lówó lọ́wọ́ onígbọ̀ ń kò ráyé wá. ṣùgbọ́n bí mo ní ìdánúrù ní mi ìyáná owó ní kò ní òní lónìí bàbá ìbà lọ́mọ bí irú mi níbikíbi tó bá bà wá lóde àti àrídé lórí òòrùn ní ìyáná obìnrin tí ò bá lè so wá ọmọ lórí ìdáni ìyá tí ẹ ní lárí ìlẹ́dẹ̀ lábẹ́ òkúta abáyẹ̀mí tó pa òògì àgbàgbà mi lára àdúgbò ìyàgò mi fún mi kábíyèsí ọmọ ńlá. bàbá Ọ̀yọ́ bàbá mò ń jẹ́ yín. ọmọọba Amatu Adé Abíọ́dún Yakubu Fausat àtọmọwùmí tó posh àti wọn o. adúpẹ́ lọ́wọ́ yín wọ́n kò fẹ́ wa. àwọn náà ti darapọ̀ mọ́ wa. mo ní wọ ẹdínmọ́fì Olúwaṣẹ́gun ọmọ ọlọ́jọ́ bíi ànánú wọn lásọdúnmọ́dún máì ní sáwọ àsọdúnmọ́dún àsọrò mọ́rò ní sáwọ àsọrò mọ́rò ẹ ti sọdún ilé ẹ ṣe púpọ̀ ẹ lókè pẹ́. bàbá Ọ̀yọ́ bàbá mò ń jẹ́ yín. ìwọ tó o bá fẹ́ sọ ń pa àtàn lẹ Yorùbá wádìí ẹ̀ dáadáa. o gbọ́dọ̀ wádìí dáadáa Bẹ́ẹ̀ni. kó o má bàa máa sọ̀sọ́kúsọ pẹ̀lú ògo Ọlọ́run bá gbọ́ ìta ń sọ yìí náà àkójọpọ̀ ẹ̀ tí ń bẹ ńlẹ̀ Bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ náà láàṣì padà fi ṣe sinimá Lágbára Ọlọ́run. láṣẹ Ọlọ́run ọba mi. bàbá Ọ̀yọ́ bàbá mò ń jẹ́ yín. mo ní sọ gbàgbé pé ẹ̀gbọ́n ní Eríjìyàn Èkìtì jẹ́ fún Aláyàtayámọkọ Èkìtì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ ìyá kan náà ní wọ́n ìyá kan náà ló bá àwọn méjèèjì títí dòní bí aláya bá jẹ́ pé Ọlọ́run ọba tó lè wọlé àṣà òkú ẹ̀ gbọ́dọ̀ ṣe jìyàn àṣẹ ni ó gbọ́dọ̀ ṣe jìyàn. ó gbọ́dọ̀ ṣe Eríjìyàn Èkìtì àṣẹ ni bí Aláyàrámọkọ bó bá jẹ́ pé Ọlọ́run òkú ẹ̀ gbọ́dọ̀ ṣe Eríjìyàn torí pé ọmọ inú ìyá kan náà làwọn mo wá nìwọ tó ti wá sọ wípé Odùduwà ọmọ méje ló bí àkọ́kàn bí ló bí padà sílé o lọ béèrè tán dáadáa bí ò bá jí ọ Odùduwà òbí mọ kan kò sì gbọ́ ọmọ méje
ìbẹ̀rẹ̀ tó yẹ láti sọ pé igi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣàbíamọ f'Odùduwà ó tún fẹ́ yàwó tẹ́lẹ̀ kó tó délé Ifẹ̀ nígbà ó sì délé Ifẹ̀ náà ó tún fẹ́ yàwó bàbá Ọ̀yọ́ ẹ̀jẹ̀ á kú òdì ìdù ọmọdé báyìí ní fi ṣeré kò yọ ọmọ ìyá wọn náà lọ́ba mìíní tó tẹgbó òjé dó nínú ọmọ ìyá wọn náà ni ètò túmọ̀ sí pé aláya tayámọkọ àtẹrìjìyàn Èkìtì ọmọ ìyá kan náà lọ́ba mìíní tó tẹgbó òjé dó sórí gbòòjé tá à ń sọ yìí náà àwọn máa ń kìnnì gbòòjé ọmọ òun pétú kìlómítà 11 sílùú Ògbómọ̀ṣọ́ ni kìlómítà 11 títí dìsín kìlómítà 11 sílùú Ògbómọ̀ṣọ́ ni ọmọ ìyá kan náà ni wọ́n ó wá rí èrìjìyàn náà ni òun náà wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀fọ̀n Alàyè ó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀fọ̀n ó wá rí aláyé tẹ́fọ̀n Alàyè tó tẹ̀lú Ẹ̀fọ̀n Alàyè tó Adéméjì ló gbé jáde kúrò nílé Ifẹ̀ ọgbádùn mi Adéméjì tó jẹ́ ìyá Adé ló gbé jáde kúrò nílé Ifẹ̀ bó ló sì jẹ́ ó gbà kan lọ́wọ́ Odùduwà tó jẹ́ bàbá wọn gẹ́gẹ́ báwọn tó kù náà ṣe ń gba ìyá Adé lọ́wọ́ bàbá wọn àmọ́ ìyá tó bí lọ́mọ kò jọ bí kéèyàn fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín bí èrú bí ìdá lè pè ní jìbìtì ló tún fi gbà kan lọ́wọ́ Odùduwà nìyẹn ẹ̀ bá tún gbé fún ọgbádùn mi ló fi jẹ́ ìyá Adéméjì nìkan ni aláyé tẹ́fọ̀n Alàyè gbé kúrò nílé Ifẹ̀ ìdí èyí náà ló fà á tó fi jẹ́ pé bí aláyé Ẹ̀fọ̀n Alàyè bá ń bọ̀ yèyé ò ní gbé tí wọ́n máa ń kékì dípò bàbá tó yẹ wọ́n máa sọ wọ́n ń ṣe lè láti fi lè bu ọlá fún ìyá rẹ̀ torí pé òun ló jẹ́ kó rí ìyá Adéméjì gbé kúrò nílé Ifẹ̀ bàbá yóò gbádùn mi ìdí ẹ̀ nu ló fà á bó bá dé Ẹ̀fọ̀n Alàyè tó bá dọ́dọ̀ kábíyèsí ó rí i pé bí bàbá bá ń bọ̀ yèyé ò ní wọ́n máa pariwo dípò bàbá tó yẹ wọ́n máa ṣe wọ́n ń fẹlẹ̀ láti fi lè bu ọlá fún ìyá ọba níjọ́ kìíní àná tó fi èrú gba Adéméjì fọmọ ẹ̀nu kò jẹ́ bó ṣe jẹ́ ó wá rí òrè tó ta Ọ̀tún Èkìtì dó Onísàbẹ̀ àti gbogbo àwọn tó kù náà wọ́n gbadé kú òǹjọ́ náà lọ́hùn gbogbo wọn náà wọ́n gbadé kú òǹjọ́ náà lọ́hùn tí wọ́n fi kú níta àjèrò tó ń kálukú tó fi lọ tẹ̀lú wọn dó bí gbogbo wọn ṣe kú òdò ní àárọ̀ inú bọ́ọ̀ láwọn àṣẹ máa ní Odùduwà ọmọ 7 ló bí ọmọ kan ló bí gbogbo àwọn ọmọ tá a ti kàlẹ́ náà ń kọ́ èyí tó dájú nù tán ilẹ̀ Yorùbá ni pé kò sí òǹpìtàn náà tó lè sọ pàtó iye ọmọ tó Odùduwà bí kábíyèsí Èdùmàrè àbẹ́ ìta àrígbámú tó dájú ń bẹ̀ náà ni pé obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló ṣàbíamọ f'Odùduwà bóyá àìlákọọ́lẹ̀ wa àwọn baba ńlá baba wa tí ò síwèé kan tí wọ́n ń kọ sí àbí bí tàn tó ṣe jẹ́ pé àtẹnudẹ́nu kí lábájá ó bọ̀ lẹ́nu tàmẹ̀dù bóyá ń bẹ̀ lẹ́lòmíì tí ń sìtàn gbé síra wọn dípò di igi méje tẹ́lòmíì fi ń sọ wípé ọmọ 7 lè Odùduwà bí àbí lọ́dún ìpìtàn míì tí wọ́n sọ pé Odùduwà bí ọmọ kan ọmọ tó Odùduwà bí ló wá bí àwọn ọmọ 7 gbogbo àwọn ọmọ Odùduwà tó lọ tẹ̀lú kọ̀ọ̀kan dóhùn èso ọmọ Odùduwà ojúlówó ọmọ Odùduwà pọ́nbélé ni wọ́n ojúlówó ọmọ Odùduwà pọ́nbélé ni wọ́n ẹ má pè wọ́n lọ́mọ ọmọ torí ẹ bá ń pè wọ́n lọ́mọ ọmọ ẹ ti ń dà papọ̀ bàbá mi bí wọ́n bá sọ̀tàn rẹ̀ bàbá tó bèbí wọ́n máa sọ̀tàn rẹ̀ kò sí bí wọ́n ṣe máa sọ̀tàn rẹ̀ tí wọ́n máa sọ pé bí èmi wọn ò ní nífẹ̀ẹ́ bàbá tó bí bàbá tèmi dáadáa kan wá sọ pé èmi wà nú ọmọ tó bí wọ́n yà sí pé nú ọmọ lágbájá o ilẹ̀ ààrẹ apèdègbà yìí wà o bí tàn Yorùbá bó ṣe jẹ́nu a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba àti gbogbo àwọn alálẹ̀ àtàwọn tá a ti yọjú sí àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tá a yọjú sí náà ẹ máa retí wa láìpẹ́ a kàn sí yín pẹ̀lú ògo Ọlọ́run bá ibi tá a fi ìtàn àwọn ọmọ Odùduwà bí wọ́n ṣe kú níta àjèrò Ilé-Ifẹ̀ ibi tá a fìtì sí lálẹ́ tó nínú bá a bá dé àsọ̀túnmọ̀ òwe tí mẹ́lẹ̀ àsọ̀jú òpó wa fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ẹ bá fẹ́ kí wa. obìnrin tí tó bá lè sọ wá ìyàwó
Aisha ìyàwó ni mọ̀mọ́ Aisha wọn lọ ṣe sí náà ìyá parí program wa tán lórí mi gbọ́ kí lè yẹn rí. obìnrin ọ̀kìn lọ lọ́jà ẹ̀yẹ lóòótọ́ bàbá Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. A tú òwe lálẹ́ tòní a sì ṣe ojú òpó wa. ẹ má gbàgbé gbogbo ẹ̀yin wa tẹ́ ń bẹ lé 60 39 87 27 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 60 39 87 27 ẹ̀fà òdo ẹ̀ta ẹ̀sán ẹ̀jọ èje èjì àtẹ̀jẹ lòǹkà tẹ́ fi pè wá ẹ̀jẹ̀ ń sọ́lẹ̀ kan sí ẹ̀fà òdo ẹ̀ta ẹ̀sán ẹ̀jọ èje èjì àtẹ̀jẹ lójú òpó tẹ́ fi pè wá ìtí mò ń gbìyànjú láti sọ lédè Gẹ̀ẹ́sì ni pé 60 39 87 27 60 39 87 27 ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ wà lé òkèèrè ẹ má gbàgbé pé ffp +229 sí síwájú ẹ̀ +229 plus +229 tẹ́ fi pè wá pẹ̀lú ògo Ọlọ́run bàbá Ọ̀yọ́. bàbá owó tá a mú aláyẹ tó ní pé obìnrin tí ọba síyàn lè tí ò bá lè ṣòwò àgbèrè kò ní ṣaya olórí ogun kí n túmọ̀ òwe òun àti pé ìgbà wo la máa lo òwe. o ṣeun gan bàbá Ọ̀yọ́. àgò ní tán lórílẹ̀ bàbá. òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rẹ́ lẹ́sìn òwe bọ́rọ̀ báyìí bá sọnù òwe là á fi wá. òótọ́ ni àwọn bàbá wa ní obìnrin tí ò bá lè ṣòwò àgbèrè kò lè ṣaya olórí ogun. ó rí nígbà wáṣẹ̀ láyé ìjọ́un inú àwọn nǹkan tí ìlú kọ̀ọ̀kan fi sọlá òun náà lógun jíjà ogun tá a sì ń wí yìí ṣe pé ogun pé a lọ lónìí adé lọ́la ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun wọn a máa togun kan bọ́ọ̀lù kan ni ogun kan bọ́ sógun kejì ni ọ̀gbádùn mi bí òṣùpá mẹ́wàá òṣùpá mẹ́ẹ̀ẹ́dógún jágbe pé wọ́n lè kúrò ní ibi ìlú Kútọ́nù ìsìn pé àwọn fẹ́ lọ jagun wọ́n lè lọ títí kí wọ́n lọ lu Abẹ́òkúta pé àwọn bá kú ológun Abẹ́òkúta tán wọ́n tún gba bí Òṣogbo lọ wọ́n kú olóṣogbo ó tún dèkìtì ní ètò túmọ̀ sí pé kò tí ì sẹ́ni tó lè sọ iye ọjọ́ iye ọ̀sẹ̀ àbí iye ọdún tí ó dé kódà wọn àti ẹ̀ máa rò pé bóyá ẹlòmíì ti bógun lọ ní òfin tètè dé tó pé wọn ò ti sunkún ẹlòmíì kó tó lọ yọdé gbogbo tá a sì ń sọ yìí fẹ́ pàdé tá a ti pàdé irú ẹni bẹ́ẹ̀ olólórí ogun ẹ máa wá ṣe bí irú ìyàwó irú ẹni bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ yóò mú ọ̀rọ̀ àgbèrè yóò mú mọ́ ètò ìgbésí ayé ẹ̀ yóò mú mẹ́tò ìgbésí ayé ẹ̀ torí ẹrù obìnrin nílé ọkọ àbí ìgbádùn obìnrin lọ́ọ̀dì ọkọ òní kéèyàn ó fi jíjẹ tẹnu kó fi tẹ lọ́rùn àkọ́kọ́ nù kó tún fi gbogbo ohun tó bá nílò bí aṣọ bí bàtà aṣọ mélòó wọn sì fẹ́ wọ̀ láyé ìjọ́un àbí kò tiẹ̀ sí bàtà ni kò sí bàtà ẹ̀wù náà wọ́n wọ̀ ẹ̀wù mélòó wọn ó sì wọ̀ láyé ìjọ́un ẹlòmíì lè jẹ́ pé aṣọ tí òrò mọ́yà náà ni ó rò látàárọ̀ títí dalẹ́ kò séde tí wọ́n ń lọ a lè pè yún pé nǹkan dandan nígbà náà kò sáyé pààrọ̀ góòlù àbá mọ́tò fún ọ àbó lo ẹ̀rọ alágbèérìn tó jàjù ni pé kí wọ́n lóko kí oúnjẹ ó máa ṣe déédéé oúnjẹ wùsì náà lóúnjẹ ilẹ̀ Yorùbá bá a bá mú yẹn tá a má mọ̀ là ó tán ẹ̀kọ́ ló tún kù ó tán ìrẹsì èso oúnjẹ ilẹ̀ wa ó lọ́dún tó dé à ń dé lòdò à ń jẹ bọ̀dà àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ètò kù tí wọ́n fi tẹ́ ìyàwó lọ́rùn òun náà ni oorun sísùn kọ́kọ́ jarunpálù ìyàwó ẹ̀ kí wọ́n ṣe rí ọmọ ẹni tó wá jẹ́ pé ìyàwó tó fẹ́ ọkọ tó fẹ́ à ń fò ní lógún à ń fò ní sórí pé irú ẹni bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ ó gbọ́dọ̀ mú òwò àgbèrè ṣíṣe mọ́ ọgbádùn mi bọ́kọ̀ ẹ̀ náà bá ti lọ sí ojú ogun òun náà ó sì lọ́mọ kékeré kan abẹ́lé kankan tí ó máa gbẹ̀yìn kùlé wọlé àfúngbà tí ó dé àìbá àmọ́ yóò fẹ́ ṣe bí ìgbọ̀ ọ̀gìnìtì àbí gbọ̀ ọ̀yẹ́ tí ó máa daṣọ bòlá tí wọ́n ṣe láwo ní Yorùbá fi sọ pé omi tí ò bá lè ṣòwò àgbèrè kò lè ṣaya olórí ogun kì í wá ṣe pé
òwò àgbèrè lè wá lò fún láyé tòní ìwọ́dẹ̀ wo bí èèyàn ò bá ṣiṣẹ́ kan bí ò bá ní lámùmọ́ra àtàforítì kò lè débi tí ń lọ wà pé ajó bàtà wo tọ́tí ti ń kéwì títí ń pẹ̀sà títí ń sùn jà lábọ̀ ìgbà táyé ò tí ì mọ̀ látìgbà tó ti bẹ̀rẹ̀ níbo náà wá di pé ń ṣàwo táyé ń mà ní ìsìn ni wọ́n á ń pè lọ́tún lọ́sì obìnrin tiẹ̀ náà ti ṣòwò àgbèrè lójú ó máa ṣayẹ olórí ogun bówe ń ṣe jẹ́ àti ń tà lè lò fún nù bó ṣe jẹ́ àti ń tà lè lò fún nù àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún fún wa létò talẹ́ tòní tó bá wa ṣètò talẹ́ tòní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ò padà lẹ́yìn wa tí ò pé ẹ̀yin ọmọ ẹ̀yẹ máa ṣe ń so bó bá fi wálẹ̀ tá a bá ti ṣe ni kò ní dùn létí àwọn èèyàn wọn ti padà àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ ń wò wá lójú òpó Facebook tẹ̀ tún gbọ́ àdúpẹ́ lọ́wọ́ yín o Fọláṣadé Adéọlá Bàdà akíyín gan ni o àló lójú òpó wọn lẹ̀ lánìí àkọ́kọ́ alẹ́ ni àkọ́kọ́ àló ẹ káalẹ́ o àló ẹ káalẹ́ o bí àló ọ̀hún bá lò ó àló ẹ káalẹ́ ọ̀rà bóyá ọba wa já kú ẹ má gbàgbé 69 87 27 60 39 87 27 lójú òpó wa ẹ má pè wá wọlé láàrin bí ìṣẹ́jú bíi mélòó tó kù yìí ká gbà pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. bẹ́ẹ̀ni akí gbogbo àwọn olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Alhaji Ibrahim Ogunlaja Àdìbí Bose nílùú Amẹ́ríkà lọ́hùn ààrẹ Abdulmaruf adúpẹ́ lọ́wọ́ yín o àlọ́ lójú òpó. Àlọ́ ẹ̀kọ́ lẹ́ o. ẹ káalẹ́ o. Ẹ kú òkè náà. Àwa nu kí ló kọ yín àti bí ẹ ti ń pè wá. Láti àdúgbò mi ọdún mi ìdìbò. Kàdéfè. À ń gbádùn yín. Ẹ kú òkè náà. Àwa mọ̀ nù. Àmín. Ẹ ṣeun gan. Àṣẹ o. Adúpẹ́ ẹ kú fẹ́. Ẹ ṣeun gan. Àwọn salam. tó ààrẹ Abdulmaruf Yekin lílé Amẹ́ríkà lọ àtúpẹ́ lọ́dọ̀ yín gan inú àwọn olólùfẹ́ wa náà bàbá Ọ̀yọ́ wọ́n ní 20 oṣù kẹfà làwọn ọmọ Ọ̀yọ́ tí ń bẹ nílùú Washington ó ṣe ayẹyẹ àjọ̀dún ọmọ Ọ̀yọ́ níbi tí bàbá wa ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí bàbá o tí Aláàfin gangan ti wà ní kalẹ̀ ìjọ náà kọ́lọ́ ọ̀bọ̀ lọ́jọ́ ní bàbá mọ́jọ́ lọ́wọ́. àṣẹ hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. Abdulkadir Ayélujára ló ń sọ̀rọ̀. láti bo. láti Ṣẹ̀kànjí. ẹsẹ̀ bá adáṣẹ́ tó wa o. a rí lè appreciate gbogbo ẹ̀kọ́ àti òye tí ẹ fi ń kọ́ wa lórí ètò yìí. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ti mú ìmọ̀ àtọgbọ́n náà fún oko mi ò ní pẹ́. àṣẹ Èdùmàrè àṣẹ o. àwọn fásitì fi ń kọ́ náà Ọlọ́run ti kí orísun Yorùbá kò ní gbẹ́lẹ́ ìjẹun. àṣẹ o. ọlá yín iwájú náà máa lọ tiwa náà ní lọ sẹ́yìn. àṣẹ o ẹ ṣé gan ẹkú fẹ́ o. inú wa dùn púpọ̀ Ọlọ́run ní bá tí náà jẹ́ àwọn olólùfẹ́ wa nù ẹ ṣé gan o. ẹ ṣé gan Abdulkadir ayé ni mo fẹ́ mọ àní tójú omi dojú kú láti Ṣẹ̀kànjí àwọn olólùfẹ́ wa nù. mọ́yá kí n yọ Àbáyọ̀mí Ọlọ́run bò ní fẹ́ nìkọ̀ọ̀kan sílẹ̀ abáwá Aliu Májọ̀gbé àti gbogbo omilẹ́gbẹ́ yín yẹn tẹ́ ń gbẹ́ nílé tẹ́ ń gbọ́ wa ẹlòmíì bá aago 10 àbọ̀ bá ti lò ń gbogbo alẹ́ Àlàmísì báyìí bàbá Ọ̀yọ́ wọn ò níbi méjì tí wọ́n ń ṣe àfojú iléeṣẹ́ náà ni àánú Ọlọ́run ọba náà lárí gbà. àkí màmá yanu ìyànà ọmọ dáadáa alájà màmá wa dáadáa wọ́n máa darun mọ́ jùlọ pé ètò yìí ṣe àwọn gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run ọba ọlọ́jọ́ ní òní fi yín lẹ̀ láṣẹ Ọlọ́run ọba 60 39 87 27 lójú òpó wa 60 39 87 27 lẹ́rọ tẹ́ fi pé wà ńgbà tá a bá wà ń bí ńgbà tá a bá wà mẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá ní nǹkan kan bá wa sọ lẹ́yìn ètò fẹ́ pè wá lẹ́yìn ètò ẹ má gbàgbé pé nọ́mbà tí ó so wá papọ̀ òun náà ní 96 39
16 44 96 39 16 44 96 39 16 44 lẹ́yìn ètò nu àmọ́ lójú òtò lọ́wọ́lọ́wọ́ báyìí 60 39 87 27 60 39 87 27 lójú òpó wa ẹ sì má gbàgbé àwọn ètò wa ìjọ ọ̀sẹ̀ ìjọ Sunday ìjọ dìmọ̀ aago 3 sí aago 4 ilé aláyọ̀ níbi tẹ́tí wọn pàdé olúwa sínú ẹ̀mú bàbá Adayọ̀ àtàwọn ìyá Adayọ̀ nínú ètò tó bá wà ní ìjọ Monday ìjọ ajé ìjọ lẹ́ndì ojú ọpọ́n lẹ́tọ̀ àlọ́ lójú òpó. alo. Sàwọn àlejò àkálẹ̀. Wa alaikum salaam arakatu ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Kò ní sábì dẹgbẹ́ mo. Ẹ dákun kí ló kọ yín o ìyá Abánusọkọ. Ẹ kálẹ́. Ẹ̀kọ́ àìsàn ẹ̀kọ́ ọ̀rọ̀ ló. Àwa nìyẹn o. Ẹ̀kọ́ kó lè dá Ọlọ́run fi sẹ́yìn. Àmín o àmín adúpẹ́ o. Àmì àbọ̀ yóò ní jọmọ aráyé nínú. Àṣẹ o àṣẹ Èdùmàrè. Ẹ̀mí fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ́ o. Àmín 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 Ọlọ́run. Mọ̀ràn táwọn oníjọba lórí. Àmín náà yàlla àmín o. Ọlọ́run padà aṣọ ẹ̀ńdírí láyọ̀ àtàlàáfíà. Alámọ̀ àmín. Òun ayọ̀ láti. Àmín yàlla. Aki mama wa dáadáa ìyá Abánusọ láti jíjẹ àbí. Ẹ má gbàgbé pẹ̀lú ògo Ọlọ́run ọba ìjọ lẹ́ǹdì ìjọ ajé bá wa pàdé nínú ètò ojú ọ̀kan Alájà Fọláṣadé tó jẹ́ ààrẹ ẹgbẹ́ gbogbo àwọn onítíátà nílẹ̀ àwọn láàmú gbà ní àlejò níjọ́ náà láti Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ kásìmọ àwọn èèyàn wa létí pé ìjọ 11 oṣù kejì ọdún tá a wà láti ìfilọ́lẹ̀ ilé ńlá ìjọ àsàlátù ilé ńlá ti bàbá ń Bàrígà nílùú Kútọ̀nù nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àfọ̀tún ẹ kálẹ́ nílùú Kútọ̀nù látago 10 àárọ̀ kọ́lọ́run bàbá wa mọ́jọ́ lọ́wọ́. Àkí Alájà Mẹ́dínà. Ẹ má gbàgbé ìjọ 4 oṣù kẹta làwọn Intelligent Brothers tí wọ́n ṣe ayé àjọ̀dún ọdún 10 ẹgbẹ́ wọn ọdún 10 àti yí sí ìjọ 4 oṣù kẹta fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa náà ní ẹja abẹ́ntí bẹ lójú òpó. Alo. Ẹ kálẹ́ o. Abdulaziz Kwafi ni láti Yẹndé. Láti Yẹndé. Adúpẹ́ o ẹ bá dá sétò o. Àdàkùn ètò náà ó ti jẹ́ ògùn fún wa tí a bá gbọ́ ráàyè ara wa kì í yá àmọ́ lálẹ́ yìí ètò tẹ̀ ṣe lè tún ga gan o. Adúpẹ́. Ọlọ́run máa fún lóko àtàgbà mẹ́fù rí ìtọ́jú bá ràn ṣe fún wa. Àmín o àmín o. Ẹ ń tà ọmọ Yorùbá tọ̀nà ni. Adúpẹ́ o. Ọlọ́run dẹ̀ máa fún lóko àtàgbà kò ní sí kò dẹ̀ ní rẹ̀ rìn o. Àmín o àmín àmín Ọlọ́run. Mo ní kí n gbọ́ tó yẹn yìí bá gbọ́ báyìí mo máa ń yẹ dúró yẹn tẹ́ fi ṣeré gan agogo tó mo ti máa ń yin fèrè ẹ̀. Adúpẹ́ ẹ ṣé gan àmín Ọlọ́run nífẹ̀ẹ́ sẹ́yìn náà inú wa dùn púpọ̀ ẹ ṣé gan adúpẹ́ o orin ẹ lásùn Ọlọ́run jùwàrè àmín. Bàbá Ọ̀yọ́ gẹ́gẹ́ mo ṣe ń bàbọ̀ lẹ́ẹ̀kan tó kí wọ́n lẹ́nu tó bá lọ ló bá kú la fi yí sí ọjọ́ 4 oṣù kẹta ní Majestic náà nílùú Kútọ̀nù Alhaji Abdulaziz Abiodun Sauty àwọn náà ni ó ṣeré fún wa níjọ́ náà pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ ọ̀sẹ̀ ẹ gbóhùn wọn ẹ sì gbóhùn Alhaji Mukaila Sẹ̀ǹwẹ̀lẹ̀ níjọ́ ọ̀sẹ̀ nú ètò wa ẹ gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ọba Sẹ́ẹ̀dá Yankútọ̀nù Sẹ́ẹ̀dá Jùwésẹ́mi lólú ọmọ Jiomac Tinko Master Ejima Fuji àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni ó ṣeré níjọ́ náà ìwọ tó bá tí ìrasọ tètè kàn sí Muideen Aláwó àbítáyọ̀ Ọlọ́olúwa àbíkó kàn sí ààrẹ àpètègbáyé bó ṣe bàbá Ọ̀yọ́ náà ọ̀rẹ́ ọba àdìjọ́ 18 oṣù kejì àwọn Pasuma fans club wọ́n ṣàyẹyẹ àjọ̀dún ìfinijoyè àwọn olóyè wọn wọ́n sì ayẹyẹ àjọ̀dún 50 ọdún ti ọ̀gá ńlá gẹ́gẹ́ ní Ọ̀dẹ́sà ní Kútọ̀nù kọ́lọ́run ọba ọlọ́jọ́ ní kó bá wa mọ́jọ́ lọ. Bàbá Ọ̀yọ́ oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo àwa tá a jíyànjọ ká kó ìbínú àdúpẹ́ pé òkun àdúpẹ́ pẹ́ ọ̀sà tẹ́ bá wa gbọ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá gbogbo gbogbo yín pátápátá la kí o Ọlọ́run ọba ò ní fẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe nǹkan ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe nǹkan dáadáa ẹ̀ máa ṣe nǹkan ayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba báwa bá ti ń wá láyọ̀ àtàlàáfíà àmọ́ gbàgbọ́ láyọ̀ àti ìdùnnú pẹ̀lú ògo Ọlọ́run ọba ètò Orísun ó dọwọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá ó dọwọ́ gbogbo èèyàn ọmọ Káàárọ̀ Oòjíire ètò Orísun ó dọwọ́ gbogbo yín o ó dọwọ́ gbogbo yín Bàbá Ọ̀yọ́ ò ní já dágbére. adúpẹ́ pé òkun pé àwa láàmú wá ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè á kí gbogbo àwọn olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí wọn ò lè ṣe kí wọ́n má gbọ́ ètò Orísun tí tá a máa ṣe ní ọjọ́ kẹjọ ọjọ́ Àlàmísì láago 10:00 sí aago 11:00 á kí àwọn èèyàn pátápátá pàápàá jùlọ àwọn olólùfẹ́ wa pátápátá tí wọ́n ń dárun mọ́jú ìfẹ́ Ọlọ́run tẹ ní lára wa
Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn ẹ̀yin náà àwa la máa wá o ẹ̀yin náà la sì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní sọ abẹ nìkan kan mọ́ dágbére fún pé oorun rẹ̀ lásùn. eléyìí lèmi náà ó fi máa ṣe lọ ìmọ̀ lọ nílọ̀lẹ́jà tó lọ tí ò dénú omi ìmọ̀ lọ nílọ̀lá kan tó lọ tí ò dálẹ̀ odò ìmọ̀ lọ lálẹ́ tòní nígbà tí màá fi ń sábẹ́ ààbò àánú Ọlọ́run ọba mi tí ń tún máa bá yín níjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba lóko gbọ́ àwọn àtàjọ mẹ́tò wá sí ti gbọ́ yín Guillaume Àgbókò ní àmójú ẹ̀rọ wa Olúwaṣeyàmọ́ ọba lọ́la olóòtú wa lábẹ́lé lọ Tìjání Dádọ̀ Ọ̀yọ́ Aláàfin màmá wa Alájà Sídíkátù Àlàkẹ́ ìyá Sùlàímà ààrẹ Adéwọ̀yìn Adémíká ló kọ tèmi ń jẹ́ á lọ lálẹ́ tòní á tún padà wá níjọ́ mẹ́jọ nínú àánú Ọlọ́run ọba títí ìjọ́ mẹ́jọ àánú Ọlọ́run ọba ààbò Ọlọ́run ọba kó máa wà pẹ̀lú yín ó dàárọ̀ òun ayọ̀ lásùn ó gbà. ọmọ Yorùbá ẹ má gbàgbé orísun o.